Prize giveaway 2024. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wípé ọdún yìí ó ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́, ọdún ayọ̀ ló máa jẹ́ fún wa. Mo ti ń rí àwọn email ní orí email mi lórí prize giveaway, lórí ẹni tí wọ́n máa gba ẹ̀bùn prize giveaway 2024. Inú mi dùn nítorí pé a lè ṣe títọ́dún yìí. Mo dẹ̀ mọ̀ pé ní agbára Ọlọ́run a tún máa ṣe èyí tó jù bẹ́ẹ̀ lọ ní ọdún tó ń bọ̀. Ẹ̀yin èèyàn lé, ẹni tí ẹ má bínú ọmọ ní kóòdù ni o. Ẹni tí ó máa gba prize giveaway ìkejì, òun ni wọ́n ń jẹ́ Adeleke Grace 588@gmail.com. Adeleke Grace 588@gmail.com. Ẹ̀yin èèyàn lé, ẹ̀yin tí mo ti test tẹ́lẹ̀, ẹ try láti send account number yín sí orí masholagistv@gmail.com. Nítorí wípé a mọ̀ bí pé nǹkan wọ́n gógógógó. So ìtorí ẹ̀ ni Mashola fi gbé irú opportunity yìí kalẹ̀ láti ṣe nǹkan díẹ̀ fún àwọn ìyá wa ní ilé. Ọlọ́run á máa ràn wá lọ́wọ́. Gist tèní ìyàlẹ́nu ni o fún Queen Naomi, nítorí wípé ẹ̀bùn àwọn ọmọ wọn ní complain kọ́ dìdí send ẹ̀bùn trailer sí àwọn ọmọ èyí tí wọ́n fẹ́ kó jọ láti ṣe children fun fair fún wọn ní Ìbàdàn ní on the 18. Ẹ̀yin èèyàn lé, adẹ̀rọ gbogbo yín tí ẹ bá ní address lọ́wọ́, mo máa fi sí orí fọ́nrán yìí, ẹ wò, ẹ lọ síbẹ̀. Wọ́n ní Ìbàdàn náà ti máa ṣe ní event center. Ó ní ẹ̀ ń wò tí mo post yìí, ṣùgbọ́n tẹ́ ẹ bá rí, ẹ lọ sórí page Queen Naomi, ẹ máa rí níbẹ̀ lórí Facebook. Ẹ kó àwọn ọmọ yín wá kí wọ́n wá gba ẹ̀bùn, kí wọ́n wá gba àdúrà sí orí wọn. Nítorí pé ọdún ń lọ sópin ní ìsìn, àdúrà ni gbogbo wa nídìí láti máa gbà. Ẹ̀yin èèyàn lé, wọ́n ní ìgbà tí àwọn complain yìí tó ń fi gift yìí ránṣẹ́, wọ́n ní ṣe làǹtí wa ń gbé mú o. Wọ́n ní àǹtí wa fashion, wọ́n nínú ń bí wọn wípé báwo ni kábíyèsí òṣèlè ní kán pín trailer yìí sí méjì kan fún àwọn níta wọn. Nítorí pé àwọn náà fẹ́ ṣe event, wọ́n fẹ́ kọ́ ọmọdé jọ. Ẹ̀yin èèyàn lé, ẹ rí pé yìí tún lágbára. Ṣùgbọ́n àti ẹ̀ráyè ọ̀rọ̀ àǹtí wa fashion tó rà mọ́ ẹ pé owó ń bá wọn jà. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àgbékalẹ̀ children fun fair yìí tí Queen Naomi fẹ́ ṣe yìí. Ọlọ́run á máa ràn wọ́n lọ́wọ́. Ọlọ́run á máa ran kábíyèsí lọ́wọ́. Nǹkan tí ò yé mi ni pé ó ṣe jẹ́ pé nǹkan tí Queen Naomi bá fẹ́ ṣe ni ìwọ fashion yìí ló máa ń feel pé ìwọ náà fẹ́ ṣe. Ṣé o rò pé téèyàn ò bá ní experience NGO ó lè tọrùn bọ̀ ni? Nǹkan tí bàbá Wẹ̀rin ńlá ń sọ nìyẹn pé Queen Naomi ti ní Wings Foundation yìí ó ti kọjá díẹ̀ mà ní, kò máa ń ṣe nǹkan kékeré. Gbogbo nǹkan tó ti gbé ṣe lórí ọ̀rọ̀ Wings Foundation yìí, nítorí ó ti wá rí pé owó wà ń bẹ̀, ìwọ náà wá fẹ́ bẹ̀rẹ̀ sí ṣe NGO. Ọlọ́run á ṣàánú ẹ̀. Ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Queen Naomi fún gbogbo nǹkan tó ń ṣe, kì í ṣe nǹkan kékeré o. Ẹ̀yin èèyàn lé, kéèyàn máa ṣe NGO, kó máa rán àwọn ọmọ lọ school, kó máa fún wọn ní scholarship, kó máa fún wọn ní education, kó máa fún wọn ní gift, ìwé, oríṣiríṣi nǹkan tọ́mọdé lè lò ní school, kì í ṣe nǹkan kékeré. Bẹ́ẹ̀ dẹ̀ ni a tó rí pé wọ́n ń sanwó àwọn òṣìṣẹ́ mi, wọ́n ń rán àwọn ẹlòmíì lọ sẹ́nu iṣẹ́ kan lọ kọ́ṣẹ́, wọ́n ń fáwọn èèyàn ní owó business láti ṣe business. Kì í ṣe nǹkan kékeré ni Queen Naomi ń ṣe o. Ọlọ́run á máa ran bàbá Wẹ̀rin ńlá lọ́wọ́ fún support wọn lórí ọ̀rọ̀ NGO Queen Naomi Wings Foundation. Ọlọ́run á máa ràn wọ́n lọ́wọ́. Gbogbo àwọn nǹkan tá a gbọ́ yìí la ní ká mú wá fún yín, ẹ̀yin èèyàn lé. Mo lè má lè ṣe gist ju ẹyọ kan lọ lénìí nítorí pé
mo strong díẹ̀ ṣùgbọ́n mo mọ̀ pé ní ọ̀la lágbára Ọlọ́run máa mú gist wá fún yín ní pẹrẹwu. Ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ nìyẹn wọ́n láǹtí wa ń bínú pé Queen Naomi ò fún òun nínú gift trailer èyí táwọn complain kan fi ránṣẹ́ fún funfair èyí tó ń fẹ́ ṣe ní December 18. Wọ́n ní kábíyèsí ní ṣé òun náà fi ránṣẹ́ sí ni wípé kò ṣe jókòó sáàyè kó má tójú bọ nǹkan tí ò ń ṣe tiẹ̀. Bí a ṣe gbọ́ nìyẹn o la ní ká mú wá fún yín. Ẹ̀yin èèyàn mi nílé ẹ má gbàgbé mo ti pe email address ẹni tó gbégbá orókè kejì èyí tá a máa fún ní price giveaway 2024 tó bá di ọ̀la máa pe ẹnì kẹta. Ọlọ́run Elédùmarè á ṣàánú fún gbogbo etí tó ń gbọ́ mi o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Price giveaway yìí price yín ẹ̀bùn yín ẹ máa gbà ní December 15 ní agbára Ọlọ́run. Ẹ̀yin èèyàn lé mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi o. Ọdún yìí bó ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ kò dídì wá mẹ́rù lọ o. Láyọ̀ àtàlàfíà lèmi àti yín àjọ máa rí ọdún 2024. Orúkọ mi ni Máṣọ́lá. Sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tẹ́ bá ti subscribe ẹ tẹ notification bell yín so that tá bá ti post any gist ẹ máa rí. Òkè òkè ni ọlá yín á máa lọ. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ó subscribers àti ẹ̀yin ní subscribers. Ọlọ́run á bá mi gbọ́wọ́ yín sókè o. Ẹni tọrọ jẹ ẹni tọrọ mu o. Ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe yín ṣe o. Please share this video, like and subscribe. God bless you. Mashola Gist TV. Love you all.